Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa fíìmù ọmọ Edan, ṣùgbọ́n ká tó tẹ̀síwájú, ẹ tẹ subscribe button láti rí púpọ̀ lára àwọn fídíò wa wò, àti wípé láti wo apá kejì fíìmù ọmọ Edan, ẹ tẹ subscribe button láti wo apá kejì fíìmù ọmọ Edan, torí àǹfààní tẹ̀ máa rí ni wípé a ó máa notify gbogbo àwọn subscribers wa tí apá kejì fíìmù ọmọ Edan tí ó bá jáde. Ẹ gbìyànjú láti tẹ subscribe button. Ẹ má sọ pé mi ò sọ fún yín. Lónìí a máa sọ̀rọ̀ nípa fíìmù ọmọ Edan apá kejì. Kí ni ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù ọmọ Edan? Nǹkan tí ẹ bá nífẹ̀ẹ́ sí jù, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Ṣé graphics fíìmù náà lẹ nífẹ̀ẹ́ sí jù ni? Ṣé storyline fíìmù náà òun lẹ nífẹ̀ẹ́ sí jù? Àbí àwọn òṣèré tí wọ́n kópa nínú fíìmù náà lẹ nífẹ̀ẹ́ sí jù? Nǹkan tí ẹ bá nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù ọmọ Edan apá kìíní, mo lérò pé gbogbo yín ti wo fíìmù náà. Fún àwọn tí ò bá tí wò, ẹ gbìyànjú láti lọ wo fíìmù náà ní orí YouTube. Yoruba Plus ló ń ṣò rẹ̀ lórí YouTube. Ẹ gbìyànjú láti lọ wo fíìmù náà níbẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ire lójú gbogbo wa ó máa rí o. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀. Ó dìgbà, ẹ ò má jà o.